Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Aki Anabu Muhammad. Aki Mayegun Alh.Khadijat Ayinde Masha Mayegun gbogbo lẹ́yìn Yorùbá. Aki wọn kama wọlé kí wọ́n máa rọra. Aku ara fẹ́ ra kù. Ọba tó ṣẹ́yìn kù. Ìyá tó bí yé ń bẹ láyé. Ọba tó ṣe àwọn ìyá náà kù sí dáadáa. Ọlọ́run ló ṣe tàlá kí wá sí ọ̀làdún Pasuma nírọ̀rùn báyìí ni wọ́n tẹ̀lé ìyá rẹ̀. Abẹ́rẹ́ wọn alágbára èyí ló gbẹ̀yìn màmá yìí o. Ànábì Muhammad. Ànábì sọ fún mi alápọ̀nlé kan bá wọnú ìjọ. Ànábì ni ẹ pọ́nlé. Ẹni Ọlọ́run bá pọ́nlé ẹ bá ń pọ́nlé. Àmì àsìkò yìí kí Mayegun Yorùbá Alh.Khadijat Wasiu Ayinde Masha. Ọba tó ní kí Pasuma gbẹ̀yìn yẹ ẹ̀yin ló gbẹ̀yìn tí yín náà o. Ẹ̀mí yẹn ó sì kù fún wa. Ọ̀hẹ́ wọlé lọ́nà. Mo kí ya ex. Bó ṣe wá lọ yìí, gbogbo ẹ̀dá tí ó máa ṣe é lọ́nà tó máa bẹ́ẹ̀ tú lọ nìyẹn palẹ̀ ọlọ́run á fi agbára lọ. Ọlá àjẹkùn ọmọ ọlọ́run. Ìkejì, ẹni tó lọ́ọ́ bá fi ṣe oore fún mi ló máa lọ lásìkò oṣù ọ̀nù. Kì í ṣe gbogbo èèyàn ló lórí ọ̀fẹ́ ló pọ̀ tó máa ń tọrọ lórí àsìkò tó wà wọn káwọn lọ. Ọlọ́run ọba ló mọ ìgbà tó fọwọ́ ló wà ṣùgbọ́n ìyá ló bí ọlọ́run kò ṣe ó sì ń dé ibi tẹ́rù tí ní bá ẹ̀ ó sì ń kọjá gbòdò ẹ kú ònú gbòdò rẹ bọ́ sí gbogbo àlàáfíà tó wá kù tí wọn náà máa fi lé ayé títí di ogbó òní mẹ́yìn ká sọ pé gbogbo ìyà àti ìdààmú yẹ kó rí ìyá yẹn ti fari ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n má gbàgbé ẹrù tí ìyá yẹn ó di aṣọ abiyamọ ó sì ti gbélé àwọn kan lọ́wọ́ àwọn tó gbélé lọ́wọ́ yẹn ẹlẹ́dàá ẹ̀rù ní ìgbà gbogbo yìí lọ́wọ́ àtúndì tó àná àgbẹ̀yìn arúgbó àwọn tàṣìlá arúgbó náà ń jọ ọmọ láńláì á jẹ́ káwa náà ká lè tẹ̀lé wọn. Súlẹ̀ mọ́ ó lọ mọ́ra dáì náà wá ṣe lásán mọ́ra fún náà tipẹ́tipẹ́ ẹ̀yìn ẹ̀kú bẹ́ẹ̀ máa ní kíkọ̀ kan wá yìí náà Al-Fatiha. Gbogbo ẹni tó bá ti pè kò sọ fún pé màmá ẹ̀ ló papọ̀ nígbà pé ńgbà tí oyin ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ọkọ̀ ẹ̀ lè fọ́ sí gbà èmi ní ẹni àkọ́kọ́ èèyàn kọ́kọ́ pẹ̀ nítorí pé ìbílẹ̀ ẹ̀kọ́ ló pọ̀ ọ̀nà àwọn ìbí tèmi náà lè fi ní ìgbọ̀n fi bínú gbọ́mọ fọ́yàn fọ́yàn kọmọdé àti tí ìsúlẹ̀ díẹ̀ ní fọwọ́ náà. mo tún dúró fún ẹ kó o ní ṣe tí ẹ lọ́tọ̀. Àmín. ṣe tí ẹ lọ́tọ̀ ìsúlẹ̀ yìí kò dúró dáadáa o ló dúró fún ọmọ àdíjá ṣé bá dúró fún ọ Àmín. ṣáwọn afáyé ń ṣàdúrà bí
Friday ló ń bọ̀ yìí. Ní ọ̀nà ọlọ́mọdé ọ̀nà tọ́sí ọ̀nà Friday. Nítorí máa play London Sunday. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.